ti dé lówùúrọ̀ yìí ẹjẹ́ máa já yín sí ká máa rẹ̀ yín sí ká máa tì yín bọ̀ àwọn ìròyìn tó jójúlówó níbo ló bá dé níbo ló bá wọlé òkè náà lórí ọ̀rọ̀ 2027 ẹgbẹ́ òṣèlú tuntun ó ti dọmọ tuntun àgbégẹ̀gẹ̀gẹ̀ òkè náà nítorí pé wọ́n rí nǹkan jẹ mọ́ ti tán fún wọn náà ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ṣe kí ni wọ́n ṣe ń bapá jánu wọ́n sọ̀kò ọ̀rọ̀ gbà o gómìnà rádà náà ló sọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC ẹ bá fẹ́ rà àdìrẹ ẹ máa bọ̀ wá sí àdìrẹ tó jójú lówó ni o ẹ máa bọ̀ wá sí àyìn àwọn ẹgbẹ́ òṣèlú tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ADC wọ́n tún ti gba àwọn olùdíje sípò gómìnà tẹ́lẹ̀ méjì nípínlẹ̀ Ondo wọ́n ní ẹsikíìsì ẹ máa bọ̀ àwọn wo nìyẹn nípínlẹ̀ Gombe ó ṣe bẹ́ẹ̀ ó ta sí ni lẹ́nu ó ta yẹ́rìyẹ́rì wọ́n ló tún ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Gombe wọ́n bá láwọn gbà ó wọ́n láwọn gbà bẹ́ẹ̀ wọ́n ní máa jó lọ mọ̀ ń wẹ̀yìn ẹ̀ lànà ń bá wí ẹgbẹ́ òṣèlú ADC wọ́n láwọn ti gba coalition òkè náà ìsúnkún síbẹ̀ yìí nìgbésẹ̀ gangan ẹgbẹ́ ó ti ṣẹlẹ̀ béèyàn bá sọ̀kò sórí ilé ó fẹ́ gbóhùn onílé ààrẹ Tinubu ti sọ̀rọ̀ lálápàlà ìlú àpàlà kò má sí nǹkan tó yingi lára Tinubu lórí ọ̀rọ̀ wọn ń ṣe coalition bí wọ́n ṣe coalition ṣùgẹ́ kò tí ẹ̀ yí nǹkan kan lára Tinubu mo máa fobìnrin hàn ẹ́ mo máa jẹ́ kó o mọ̀ pé obìnrin ni mí mo dẹ̀ jù ẹ́ lọ màá fẹ̀yẹn wọ́nlẹ̀ Sẹ́nitọ̀ Kingibe ó ti sọ̀rọ̀ àlùfàǹṣá sí Nyesom Wike àwọn méjèèjì wà ní FCT àmàgòmágó náà ṣe nípínlẹ̀ Anambra wọ́n lọ́mọ tó gba nọ́mbà tó pọ̀ jùlọ tó gba máàkì tó pọ̀ jùlọ láti ìpínlẹ̀ Anambra nínú èsì ìdánwò jambu wọ́n ní màgòmágó náà ṣe o a ti padà discover. Samuel Olúwayọ̀ Ọlámídé ló kọ̀ mí apọ́nbẹ́pọ̀ rẹ́pírẹ́sẹ̀ntà láàárọ̀ kùtùkùtù yẹn já máa jálẹ̀ bí àpẹ̀wọ̀ bí àpò yèrè. Òkè báwo ló ṣe máa lọ láàárọ̀ yìí? Ohun tó ń sọ ni pé ẹ wá rà àdìrẹ níkànnì ADARANIWA látọ̀dọ̀ Ìyálóde ọmọ wa mi wá. Ìròyìn àkọ́kọ́ ẹ̀jẹ̀ nà ń bẹ̀. Joint Admission Matriculation Board. Ìyún àjọ tí ń rí sí ọ̀rọ̀ ìdánwò àṣewọlé sí iléèwé gíga. Wọ́n ti ní ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. Wọ́n fi nǹkan lu nǹkan ni o wọ́n dà nǹkan pọ̀ ni o nípínlẹ̀ Anambra ní wọ́n fi sọ pọ́mọ yìí ló gbégbá orókè ṣùgbọ́n nígbà tá a wò ó dáadáa ó dàbí ẹni wípé màgòmágó wà ń bẹ̀. bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tó jẹ́ kò fẹ́ sọ èyí ọ̀jọ̀gbọ́n Israel Olóyèdè lánàá yìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ló ti sọ̀rọ̀ wípé ẹ̀sà nínú mítìnì táwọn ṣe yìí òpàdé táwọn ṣe l'Ábùjá wọ́n níṣẹ́ rí òkèèké èyí òun tí a gba máàkì tó pọ̀ jùlọ ni o nínú ìdánwò jambu ọdún 2025 tí a sọ pé wọ́n láti ìpínlẹ̀ Anambra wọ́n láwọn ti yẹ̀ ẹ́ wò dáadáa màgòmágó wọbẹ̀ kí sì náà sọ pé ó ṣẹlẹ̀ ní wọ́n bá sọ wípé òkèèké náà ni wọ́n ti gbà sí iléèwé eléyìí tó ń rí sí ìmọ̀ ìṣègùn òyìnbó tí ń bẹ èyí ò níbonú ní Nsukka ní Nàìjíríà tó sì ti ń kàwé ń bẹ wọ́n nígbà táwọn tó wá wò dáadáa àwọn bá lọ sí Nsukka pé Nsukka bó ni òkèèké yìí ṣe rí ìyá bá ní òkèèké ọmọ àjẹ́ ọmọ iléèwé wa tó sì ń kàwé lọ́wọ́ ní jambu wa ní rárá o àgbájọ náà wọ́n ní ọmọ òun ọmọ ìpínlẹ̀ Anambra ni ṣùgbọ́n nígbà tí wọ́n wo eléyìí tó fi wọlé sí iléèwé Nsukka wọ́n ló pera ẹ̀ lọ́mọ ìpínlẹ̀ Èkó ní Isiaq Olóyèdè bá ní pàgà àyẹ̀wò dáadáa ó máa fobìnrin hàn Wike á dẹ̀ mọ̀ wípé nǹkan ju nǹkan lọ ẹni tó jẹ́ Sẹ́nitọ̀ Kingibe sẹ́nitọ̀ tó ń ṣojú olúùlú ilẹ̀ wa l'Ábùjá tó sọ̀rọ̀ tó gàgàrà ó ní lóòótọ́ ni Nyesom Wike tó jẹ́ mínísítà ló ń ṣe bẹ́ẹ̀ ló ń ṣàtakò olóhùn ó fobìnrin hàn ó ní ọkàn jẹ́ pé òun ò tí ì mọ̀ bóyá wọ́n jáde lọ́dún 2027 ni ó ní bóun bá tún jáde lọ́dún 2027 gẹ́gẹ́ bí sẹ́nitọ̀ olóhùn ó wọlé ojú ó sì ti Wike ṣé ẹ gbàgbé pé Wike náà ló sọ wípé Kingibe pẹ̀lú bó ṣe ń lọ yìí kò lè wọlé 2027 bó bá jáde ní Kingibe ní ṣùgẹ́ pé mi mo bí ọwọ́ fi hàn ìjọba àpapọ̀ náà ni wọ́n ti sọ̀rọ̀
ìyẹn sọ pé Bọ́lá mẹ́ẹ̀ Tinubu tẹ̀ ń wò wọ́n ní kò sí nǹkan tó yigi wọ́n ní kò tiẹ̀ mí péképékí wípé àwọn kan ń débẹ̀ wọ́n ń kóra wọn papọ̀ wọ́n sọ pé àwọn ń pera wọn ní coalition. wọ́n ní kò dẹ̀ ní da ìjọba rúbí tí wù kó mọ wọ́n ní oníkálùkù ni ó mọ ṣe tiẹ̀. Mohammed Idris lẹ́ni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ tó ń lọ àti ìtanilólobó lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun ìtanijí náà ló fọ̀rọ̀ òun léde nílùú Àbújá lánàá tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun. ó ní kò yí nǹkan kan ó ní àgbàdo onúùgò ó dàwọ̀ mọ́jú fàdí rẹ̀ òun lọ̀rọ̀ Tinubu ó ní ọ̀rọ̀ à ń parapọ̀ sínú ẹgbẹ́ kan ní tó jẹ́ pé gbogbo wọn náà wọ́n láàmú bí wọ́n ti wá. ẹ má gbàgbé wípé ẹ bá fẹ́ ra àdìrẹ tó jẹ́ ojúlówó ìkànnì Adaraniwa bílẹ̀ ti lè ríra látọ̀dọ̀ Ìyálóde Ọmọwámiwá. ní ìpínlẹ̀ Gombe wọ́n ní àwọn àparapọ̀ ẹgbẹ́ àwọn náà ti gbà pé ẹgbẹ́ òṣèlú ADC ńlá wọn máa lò lọ́dún 2027 táwọn fi máa fi ẹ̀yìn APC jọlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún àti ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìdìbò àpapọ̀ ọdún 2027. kí ni a rí lọ́bẹ̀ tí ń wá ru ọwọ́ ìbẹ́nuwé ìròyìn Daily Post láàárọ̀ yìí. ọ̀dà náà nípínlẹ̀ Ondo ẹ̀jẹ̀ ń tàtà pèsè síbẹ̀ nítorí pé ó ṣe bẹ́ẹ̀ ó tani lẹ́nu o. àwọn tí wọ́n ti díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìyíhun Eyitayo Jegede àti olóyè Agboola Ajayi wọ́n ti fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀ wọ́n láṣemọ́. Eyitayo Jegede àti Agboola Ajayi ní ìpínlẹ̀ Ondo wọ́n ti fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀ wọ́n láwọn ò ṣe mọ́ wọ́n láwọn ń lọ sí coalition. wọ́n láwọn ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC nítorí pé ẹgbẹ́ òṣèlú ADC ni ó ṣe bẹ́ẹ̀ ni ó pa gbogbo bí ti ń lọ ni ó parẹ́ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nínú lọ́dún 2027. àwọn tí wọ́n jọ darapọ̀ wọ́n pọ̀ o lára àwọn tí wọ́n jọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC iná láti rẹ́ nìkan tó ti fìgbà kan jẹ́ sẹ́nítọ̀ eléyìí tó ń ṣojú ẹkùn gúúsù Ondo ìyún Nicholas bákan náà lẹ́nìkan tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣojú ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Bọ̀dé Ayọ̀rìndé àwọn náà lọ sí ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú ẹni tó ti gbà kan jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP ìyún Tọ́lá Alábẹ̀rẹ̀ bákan náà ẹni tó ti fìgbà kan jẹ́ alukoro ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ondo Kennedy Berete àwọn ọmọ àpọ̀ inú wọn lóun náà ṣe bẹ́ẹ̀ ó ti lọ. ó yẹ finally inú ló ń bí wọn ẹ̀dọ̀ ló rìn wọ́n wọn ọ̀dẹ̀ lóògùn àríyá wọ́n fẹ́ máa jà á yán àwọn wo ni wọ́n ń báwí ta ló ń sọ̀rọ̀ èsè mi Dókítà Olamide Apọ́nbẹ́pọ represent. gómìnà rádà ti ìpínlẹ̀ Katsina gómìnà ìpínlẹ̀ Katsina náà ló ti gbójú agan sí ẹgbẹ́ òṣèlú ADC kì í ṣe ẹgbẹ́ òṣèlú ADC nìkan o àti gbogbo àwọn tí wọ́n kóra wọn jọpọ̀ wípé àwọn làwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn jẹ́ ẹgbẹ́ òṣèlú tó parapọ̀ ó ní ebi ló ń pa wọ́n àwọn arébídéni àmọ̀ wọn ó ní wọ́n ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ń jẹta wọ́n ń bẹ lọ́dọ̀ àwọn lánàá wọ́n ní gbòódò ní tí wọ́n rí nǹkan jẹ tí gbogbo ẹ̀ ti dàrú mọ́ wọn lójú tí Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe dáadáa ní wọ́n bá ṣe bẹ́ẹ̀ ní wọ́n ní rárá sẹ́ àwọn ò ní fẹ́ kí Nàìjíríà ọ̀dà ìdí rèé tí wọ́n fi sá lọ ní wọ́n gbà lójú tì bọ̀ ńbẹ̀ ni o èmi kọ́ mo sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Katsina nínú gómìnà Dikko Rada ọlọ́run má jẹ́ adira dáradára bàbá ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ̀ mí Apọ́nbẹ́pọ representer MC tó gba skiyaski yẹgba yaski entertaining refreshing and tantalizing lóòrọ̀ yìí ẹjẹ́ a máa ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ a máa nà bẹ́ẹ̀ ó ṣe kí ni ó dọ̀bọ̀.